Ìṣẹ̀ṣe TV. Yàgò wá yàtọ̀ ọmọ olówó oṣù Ọ̀rúnmìlà dúpẹ́ lọ́wọ́ rẹ o. Èyí ọjọ́ ìsinmi ìyá Ọ̀rúnmìlà tí o já dàgbà kálukú sí nípìn ẹ má jà á fi ṣe òpin tí ọkàn wa balẹ̀. Kí bá wa ṣe kí Olódùmarè bá wa ṣe ẹ̀ tí ẹ ṣayókù lẹ́yìn kí ẹ bá wa ṣe. Àkọlé èyí tí ọ̀rọ̀ wa ti òní ni wípé ìmọ̀ ara ẹni nìkan. Ẹ má jà á fi ìmọ̀ ṣe tara ẹni nìkan. Ká máa ṣí ti ẹnì kejì wa mọ gbogbo nǹkan tí a bá ń ṣe. Ohun tí a bá rí kó lè pa ẹnì kejì lára. Ẹ má jà á máa hù ní ìwà. Àbí a wà láwùjọ ni ọmọ kékeré kan wà láàrin wa ńbẹ̀ torí ọmọ tó wà ńbẹ̀ kéré sí wa. Ọmọ yẹn wá ń bá wa sọ̀rọ̀. Ó ń gbà wá nímọ̀ràn ọmọ yẹn àgbáwọlá torí pé ọmọdé ni ọ́. O mọ nǹkan tí ò ń sọ. Ẹ má jà á máa hù ní ìwà. Ẹ gbọ́ bí Ifá ṣe sọ nínú ìwé Odù Mímọ́ rẹ̀. Ifá ní ejì ní fò, ó fi gbọ́nrangbọ̀nran wọ̀lú. Ní ìdè tí ń ṣọmọ nǹkan fá Ọ̀rúnmìlà. Wọ́n ní k'Ọ̀rúnmìlà rúbọ kí ire ẹ̀ má bàa sọnù. Òní ìdè nìyí. Ẹ gbọ́ bí Ifá yẹn ṣe sọ fún wa, òní ìdè ni ọmọ ìkan fá Ọ̀rúnmìlà ni. Ọmọ yẹn ló dáfá fún Ọ̀rúnmìlà pé kí Ọ̀rúnmìlà rúbọ kí ire Ọ̀rúnmìlà má sọnù bọ̀ t'Ọ̀rúnmìlà rò pé ó kéré sí òun. Ìjọ́ wo ló dé ilé Ifá? Ọmọ òun ló jẹ́ ọmọ tó sọ̀rọ̀ ìkéré sí òun. Ọ̀rúnmìlà ò tẹ̀lé ọ̀rọ̀ òní ìdè. Bàbá ló wá sùn ló ń lálàá ló wá fi ọkàn gbàdí ó gbogbo aláwo. Wọ́n bá sọ fún Ọ̀rúnmìlà ire ló ń bọ̀ wájú ẹ̀ ìyárú ẹ bọ̀ bí ò ṣe ní sọnù mọ́ ẹ lọ́wọ́. Torí òní ìdè ti sọ fún Ọ̀rúnmìlà bọ̀tọ̀ Ọ̀rúnmìlà ò gba ọ̀rọ̀ ọmọ yìí gbọ́ torí pé ọmọ yìí kéré sóhun. Kò gba ọ̀rọ̀ ọmọ yìí gbọ́. Làwọn aláwo mí ẹ̀ṣẹ̀ wá yan Ọ̀rúnmìlà lẹ́bọ. Wọ́n ní bàbá rúbọ torí ire ọ̀hún. Ọ̀rúnmìlà ẹ̀ṣẹ̀ wá rúbọ ńbẹ̀. Ifá ní ká má torí pé bóyá èèyàn kan kéré sẹ́nìkan kò lè bá wa sọ̀rọ̀. Àbí mo ti wà lórí ipò kan kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀. Nǹkan tó bá wù mí ni máa ṣe. Orí ipò tá wà yìí mo fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn kan ló ti ń lo bẹ̀ lánàá káwa tó débẹ̀ lónìí. Tó bá tún di ní ọ̀la àwọn míì ni ó tún wà lórí ipò yẹn. Ẹ jẹ́ á ṣe ayé ire. Tó bá rẹ́ni débi ń pa lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ á ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ká má torí pé àwa ti rí ṣe o ti rí ṣe lágbájá kò tí ì rí ṣe ká má yọ̀ wọ́n. Ká má torí pé ká má fi ìmọ̀ ṣe tara wa nìkan. Ifá ní ipò tí a wà lénìí àwọn míì ń bọ̀ lórí ipò yẹn lọ́la. Bóyá orí oyè kan ló wà o. Àwọn kan ti lo oyè yẹn lánàá kó tó kàn lónìí. Bóyá orí ipò kan ló wà. Àwọn kan ti wà lórí ipò yẹn kó tó kàn ọ́. Ọ̀rọ̀ tí à ń sọ yìí òun ṣe bóyá ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Ọ̀rọ̀ yìí bá èmi àti ìrẹ wí ni. Òun ṣe bóyá ọ̀rọ̀ ẹ̀sìn. Kò yọ ẹlẹ́sìn àbáláyé sílẹ̀. Kò yọ ẹlẹ́sìn ìmàle sílẹ̀. Kò yọ ẹlẹ́sìn onígbàgbọ́ sílẹ̀. Ó jọ bá èmi pẹ̀lú ìrẹ wí ni ọ̀rọ̀ tí à ń sọ yìí. Ẹ já wo bí Ifá kan ṣe sọ nínú ìwé Odù Mímọ́ rẹ̀. Ó ní ìkátú ìkàntú ajá forúkọ ó bò kàn fóyè. Wọ́n ní kí oyè rúbọ. Oyè nìkan níbẹ̀ lẹ́yìn tí ń túbọ̀. Ìjẹ́ orúkọ ní kú o, oyè nìkan ní kù. Ẹ gbọ́ bí Ifá yẹn ṣe sọ fún wa. Lágbájá kan ti lo oyè yẹn ní àná.
orúkọ rẹ̀ ti kúrò bẹ́ẹ̀ orúkọ mi ló tún wà bẹ́ẹ̀ lónìí o orúkọ ní kú o oyè nìkan ní kù ẹ jẹ́ ká gbélé ayé yìí ká ṣayé rere ká má fi ìmọ̀ ṣe tara ẹni nìkan ká máa rántí ti ẹlòmíì àwọn tí ń bọ̀ lẹ́yìn bóyá ìwọ ti bímọ orágọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ o wá fi ń ṣe yẹ̀yẹ́ ẹ má jà fi èèyàn kankan ṣe yẹ̀yẹ́ torí ènìyàn ò mọ̀ ní Olódùmarè ló mọ ọ̀la ẹni tó ń fúnyàn lónìí èèyàn tún lè fún bódọ̀la ẹni tá fún lónìí ó lè fúnni lọ́la ẹ jẹ́ á máa ṣe àánú ká máa rọra wa lọ́wọ́ ká má fi ìmọ̀ ṣe tara ẹni nìkan bóyá o bímọ ni o wá rágàn lẹ́gbẹ̀ẹ́ tí ò bí àyà lágbájá jẹ́ kí n rán ọmọ ẹ̀ yìí níṣẹ́ àìwọ ló fẹ́ ràn ó lè rán lọ́bí kọ́kọ́ o ṣé mi mo ní kó má bí ẹ má jà á ṣe ìwé mímọ́ ò fi yé wa bẹ́ẹ̀ ẹ má jà á òwú níwà ẹni tí ò bí lénìí ó lè padà di ọlọ́mọ lọ́la ẹni tí ò ní lónìí ó lè ní bódọ̀la. Ìṣẹ̀ṣe TV.